mo lẹ́yìn èèyàn mi. Torí ọlá ọmọ Muhammed mo ní ẹ jẹ́ ká dá wà ká fún wọn mọ́ oníṣẹ́ ńlá Rasulullah oníṣẹ́ ńlá. Ìkẹ́ àti ọlá kó lọ bá nílùú Mẹ́dínà mi oníṣẹ́ ńlá Rasulullah oníṣẹ́ ńlá. Akọ́yìndẹ́gbẹ̀gbọ́n bàbá Fatima ọ̀rẹ́ Ọlọ́run oníṣẹ́ ńlá Rasulullah oníṣẹ́ ńlá. Mo lẹ́yìn èèyàn mi ẹ má jẹ́ dáwà ká fún mọ́ oníṣẹ́ ńlá Rasulullah oníṣẹ́ ńlá. Rabbana Rabbaliyalaiki Rabbana Rabbaliyalaiki najina min shari zamani najina min shari zamani watina minka salamata watina minka sadata warida mana illi yamani ami Allah warida mana illi yamani abe Allah ọba ṣọ́ wa nínú aburú àsìkò yìí o. Gbogbo bìlísì wàhálà ẹkún òṣè tó gbáyé kan Ọlọ́run ṣọ́ wa nínú ìjàmbá o, ṣọ́ wa nínú bìlísì àsìkò yìí o. Àwa ń bẹ̀ Ọlọ́run afọlá mọ̀ọ́mọ̀ bẹ́ẹ̀. Wàtínà minka salamata wàtínà minka sadata warida mana illi yamani ami Ọlọ́run warida mana illi yamani. Ṣèké àtìgẹ̀ fún wa Ọlọ́run ọba àlàáfíà orísìkì fírísìkù tó pọ̀ kó o fi kẹ́ wa ká má ṣe róògùn jàǹbá mọ́ ní ìlú Nàìjà ń bí. December la dojú kọ láti November yìí tá ó fi parí ọdún èyí ká má bá wọn nípinnu nǹkan burúkú abẹ́ Ọlọ́run ọba gbogbo wa ta torí ọ̀la wá bí ìrètí wa náà á dé níwájú Ọlọ́run ọba kò ní í ṣe kò ní ẹ̀hà mi àwọn ọmọ tàwa náà wọ́n máa dáná oríire àwọn ọmọ tiwa náà á máa dáná oríire tòrẹ́ni bá lọ́mọ lọ́mọ tó ń ṣe dáadáa tó sì ń fi kẹ́ Ọlọ́run tó fi ń bá lọ. Bàṣírù ọmọ Fákóredé mi òní tẹ́ òní tí òní bẹ́lẹ̀ tẹ́rìn gbogbo ọmọ tọ́lọ́hún fún ẹ àtiwọ́ àti Bàṣírà òní gbọ́mọgbìn bí ọ̀gẹ̀dẹ̀ lọ́lá Ọlọ́run ọba àmínà. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ dáwà kà fún wọn. Oníṣẹ́ ńlá Rasulullah oníṣẹ́ ńlá. Bí mo ṣe ń kíra Ọlọ́run tí mo ń kíra nábì mú ọmọ bàbá Fátímà. Òṣùpá Sáìdì mi Akóredé ó tí gòkè ó ní wàlẹ̀ lọ́lọ́lọ́ ọmọ ọba Sáìdì
Akóredé. Ànábì Sáìdì mi. Akóredé mi Òṣùpá o. Ìwọ ni ìmọ́lẹ̀, ìwọ ni ìtọ́nà. Nítorí ọlá Muhammed mi. Tí ìyẹn máa fún Bashiru Fakóredé. Alamu ọkọ̀ Basiratu mi. Sáìdì mi Òṣùpá. Gẹ́gẹ́ bí orúkọ tí mo pè ẹ́ o. Ànábì aríran Òṣùpá Sáìdì ò ní fọ́ lójú. Ò ní fọ́jú inú. Ò ní fọ́jú ta. Ò ní fọ́jú ọkọ̀, ò ní fọ́jú orí. Pápá òǹtọ́lọ́ bá ṣe fún ẹ̀ a máa ń jí pépépépé. Òṣùpá Sáìdì mi. Wà á máa rọ́wọ́ pé ránṣẹ́ lọ́wọ́ bá o. Àpè òní pẹ́ fọwọ́. Ilé òní pẹ́ fọ́láfíà lọ́wọ́ bá o yìí ó máa pọ̀ àmì náà. Ẹni ní ìdíwà. Ọwọ́ ayé òní tẹ̀ wá o. Sáìdì Òṣùpá Ànábì Akóredé. Ọmọ tèmi Àyìndé, ọmọ gbà láwọn mi kò ní já bọ́ọ̀mù mi lọ́wọ́. Sáìdì Òṣùpá Akóredé máa ń jayé orí ẹ̀. Máa jayé orí ẹ̀. Kò burú kò bàjẹ́ o, orí ẹlẹ́gàn ló bàrù, orílẹ̀ ẹlẹ́jọ́. Akóredé máa ń jayé orí ẹ̀.